gẹ́gẹ́ bíi pé a jọ wà lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ ẹja kíra wa ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ gbogbo ara ilé sà ẹ kúrọ̀lẹ́. gbogbo àwọn tó ń gbọ́ wá lè lè jọkùnrin tán ẹni ẹ kúrọ̀lẹ́ gbogbo ara ilé sà. mo kí ọkùnrin mo kí obìnrin mo kí àgbàlagbà mo kí ọmọ kékeré ẹ kúrọ̀lẹ́. Loverman ta ni Loverman. Loverman jẹ́ artist olórin hip hop sà. mo ń gbọ́ yín. olórin hip hop ṣá mo ń kọ hip hop mo ń gbìyànjú níwọ̀nba ọlọ́run àdẹ̀dẹ̀ gbìyànjú aládé tó gbogbo wa náà là ń ro kan àti ga. níbo ni Loverman ti wá sínú orúkọ nínú gbogbo orúkọ torí mo mọ̀ ok ẹ jẹ́ ń ṣe báyìí kí lorúkọ yín gangan. orúkọ mi Ajíbọ́lá Adéníran. Ajíbọ́lá lórúkọ tí àti bàbá sọ mí. Ajíbọ́lá Adéníran. Ajíbọ́lá Adéníran. Ajíbọ́lá Adéníran. níbo ni l wà nù Ajíbọ́lá ok l wà ní LA. báwo ni Loverman ṣe jẹ́. During the school time ṣá based on gbàtà wọn school obìnrin mo jẹ́ nìkan tó yẹ pé ó like obìnrin gan. ẹ máa ń kó obìnrin gan. wọ́n ṣe pé bóyá kóbìnrin o bọ̀ àjọ máa ń ṣeré àwọn náà dẹ̀ like mi so àti bẹ̀rẹ̀ náà ti fún mi lórúkọ yẹn pé Loverman pé ó yà káwọn fún mi lórúkọ yẹn kí n máa jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin náà dẹ̀ tẹ́wọ́ gbà á. Ọlọ́run. ọ̀dà ń bọ̀. kárí bó ṣì lọ ìyàwó ẹ̀wò àgbéjáde global ni tó bá ń stress ayé yapa tán tẹ̀lé kò wá pín sórí ilẹ̀ tó fi dórí ìbàdàn òní èèyàn rí wàá rí o láti rí fọ́tò rẹpẹtẹ. Sidon bí Saidi mi Sidon bí ọlọ́run wà èṣù mọ̀ ẹ ti mọ orí èèyàn tá jẹ́ ẹ kò lè má gbà ẹ jẹ́ lọ wọ́n mi sí ṣan gbogbo ayé mọ Nike mi ó lè ju Puma nínú olórin òtẹ́nu kan. gbogbo ayé mọ Nike mi tàtàyè yìí pascos Sidon bí ọlọ́run wà èṣù mọ̀ ẹ ti mọ orí èèyàn tá jẹ́ ẹ kò lè má gbà ẹ jẹ́ lọ wọ́n mi sí ṣan gbogbo ayé mọ Nike mi ó lè ju Puma nínú olórin òtẹ́nu kan. fáwọn tó bá ń gbọ́ Loverman irú orin wo gangan ni Loverman ń kọ. Hip hop love song birthday song àwọn orin báyìí ṣá. bẹ́ẹ̀ hip hop gangan lẹ hip hop gangan ni mo base lórí sá. tábàkà mi ní méjì ó ti tó bí ìgbà wo 31 de ṣe orin àbí kí n béèrè báyìí pé ìgbà wo gangan lẹ ṣàwárí pé no olórin ni mí. Time yẹn náà mo wà ní school ni. At what age? bẹ́ẹ̀ àbí let's say around that 2013 or 12 ṣá. So teacher wa ní class mi èmi dẹ̀ ní captain gbà yẹn so tó ṣe ń kọ́ wa èmi ṣáà wà ní ibi tí mo máa ń jókòó sí normal mo dẹ̀ ọ̀rá meditate from there mo sì rò pé ó dà pé nǹkan tí mo ń ṣe yìí ó dà pé bóyá ọlọ́run fẹ́ tàti bẹ̀rẹ̀ ṣe nǹkan kan fún mi so àtìgbà yẹn tí mo ti drop track alákọ̀ọ́kọ́ ni mi ti relent pé ọ̀nà lílé fún mi bàbá. tá a bá ń sọ̀rọ̀ nípa track alákọ̀ọ́kọ́ kí lorúkọ ẹ̀. Ìfẹ́ ni title ẹ̀ sá. Ìfẹ́ Loverman that's good. Ìfẹ́ báwo la ṣe lè rí ìfẹ́ gbọ́ ká tẹ̀gbà pa fẹ́ gbọ́ ìfẹ́ pé a fẹ́ gbìyànjú bọ̀ wò. mo sì lè máìmẹ̀ but àwọn orin àti ṣe ti pẹ́ so kò release lọ́wọ́ mi mọ́ báyìí. bẹ́ẹ̀ lè máìmẹ̀. bẹ́ẹ̀ ni sá. ok láàrin ìṣẹ́jú àyà bíi mélòó kan àbí kí n ní láàrin ìṣẹ́jú kan tó rẹ̀ ti waste time tẹ̀lé láwọn nǹkan tó yẹ kí n bí yín bẹ̀ mo kàn ń try láti kí n ṣáà so pọ̀pọ̀ pé ká ṣáà ó yá láàrin ìṣẹ́jú àyà kan àbí láàrin ìṣẹ́jú kan. Ìfẹ́ rẹ lọ́kàn mi ó mú mi kò ló mo fẹ́ o bèbí o olómi jọ̀wọ́ o súnmọ́ mi bèbí o I will never let you go and you be my claro and it's because of you ni mo ṣe mú dángó yàrá baby I love you so jọ máa fi mi sílẹ̀ lọ ìwọ nìkan ni mo love there is something in my mind tó mú mi kò ló. Baby wind up your waist come on go down low tó bá yọ ní kọ́nà kan mo máa fún ẹ ní kissing kan tó bá rìn ó ní bánsà kan ẹrùkú yapa lẹ́yìn gan o it's me Mr. Lover baby mi owó wa tán bá bí ẹ pé níbo ló dà sọ fún wọn pé ó di Canada ó yá súnmọ́ mi kò dẹ̀ máa pàṣẹ I like the way you gbẹ́sẹ̀ yẹn bàbá ó ti pẹ́ ajé. mo gbọ́ gbólóhùn kan nù orin yẹn torí ẹ mo ṣe dógó àbí something like that.
and it's because of you ni mo ṣe mú dóngóyàró. kí ni díẹ̀ tẹ́ fi mú dóngóyàró gangan mo bàbá fẹ́ mọ̀. ọ̀fẹ́ yẹn fẹ́ pa mí ni. no ọ̀tọ̀ ni pé kí ìfẹ́ torí pé ẹ ń gbáradì fún nǹkan kan ló jẹ́ kẹ́ ẹ mú dóngóyàró àbí. bàbá orí ètò làwọn bàbá mi. Ọlọ́run o. ok mò ń bọ̀. wọ́n ṣàlẹ́ mi bí ẹni ra mọ́tò ni wọ́n ní sàdọ̀ bàbá ṣe wọ́pọ̀. tá a bá ní kàkà méní méjì ó ti tó bíi single mélòó tẹ́ ti ní. Taba ní pé káàkà single tí mo ti ní àti máa lọ bí 6 or 5 ṣá. 6 or 5 lẹ́yọ kọ̀ọ̀kan kí lorúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan kí lorúkọ wọn. ìfẹ́. number 1. owó ti pọ̀. number 2. ọmọge. number 3. birthday song kan. dedicated to someone àbí. to someone. obìnrin. ọkùnrin no. okay. ọkùnrin and then after that one mo ṣe. ẹ jẹ́ ayọ̀ ti birthday song yẹn kúrò. okay mo ṣe new year song náà. okay. after that mo ṣe sọ tiẹ̀. sọ tiẹ̀. sọ tiẹ̀. say your own talk your own. ìyẹn nígbà táwọn kan challenge yín. Ọlọ́run. ipe àlàyé wa ìyàwó mi ló gbà yín. Ọlọ́run. àbí. Ọlọ́run. pé gbàyàwó èèyàn àbí. mi gbàyàwó bọ àwọn onígà mi tájọ wà street náà kàn wá bá mi pé wọ́n sàn kó báyìí nípa àwọn ládùúgbò ok bọ ló mú nǹkan wá fún mi nípa tiwọn àbí nípa tiyín. nípa títí tọ̀dọ̀ wọn gangan. ok. mo á ní ok kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún wọn ó ní ok òun ní chorus ó dẹ̀ fi chorus yẹn sílẹ̀ mo dẹ̀ wọ́n kí ó yá wá o èmi náà lè put nǹkan sí mi nǹkan tó sọ. from that angle ẹ jẹ́ kí n mú báyìí báwo lẹ ṣe máa ń rí inspiration orin how do you get inspiration. káṣá ni pé ẹ̀bùn ní ṣá bàbá cause mi ní àwọn kọ̀ọ̀kan tí mo máa ń ṣe tẹ́ kó máa fún mi ní inspiration but tí má kọ́ sí ń ríra mi tí mo rò pé tí mo ṣe dress yìí bàbá mo jọ artist ó máa ń jẹ́ ìwúrí kan fún mi so àwọn nǹkan tó máa ń fún mi ní inspiration nìyẹn. ok mo ń bọ̀. gàgà ìfẹ́ ṣe bàbà ó lè fà mí náà pápápá mbàdà tún fẹ́ ọmọ Tara Johnson ẹ̀rù déwù mi ìbẹ̀rù ló ń bà mí mbà fẹ́ kókó Tinubu aṣọ mi lẹ́nu mbà fárígẹ̀ ò ta lẹ́nu jù tèmi. gbòòrò ní baraka ìṣàn ní kéjùbà ṣẹ́ríṣì gbàkà ọmọdúnládé pọ̀ gan bàbá jẹ̀ṣà fi gbogbo ara gbádùn wọn gọ̀dùgọ̀gọ̀ ó ṣe bí ẹni gan ni ta ló lágídí tó tó ti làlágán jẹ̀lílì kan só gba recognition òun téèyàn bá mọ̀ ọ́ ṣe láàyè ò tẹ́ra mọ́. ìgboro ní baraka ìṣàn ní kédùbà ṣẹ́ríṣì gbàkà ọmọdúnládé pọ̀ gan bàbá jẹ̀ṣà fi gbogbo ara gbádùn wọn gọ̀lúgọ̀gọ̀ ó ṣe bí ẹni gan ni ta ló lágídí tó tó ti làlágán jẹ̀lílì kan só gba recognition ìjọyàn bá mọ̀ ọ́ ṣe láàyè ò tẹ́ra. Loverman ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wù mí kí n béèrè àbí kí n mọ̀ ń pa yín ṣùgbọ́n torí pé ẹ pẹ́ dé àsìkò ti lọ mí nílé béèrè àwọn nǹkan kan ṣùgbọ́n ẹ jẹ́ ká mú ní ìmú pé ká fi ṣe freestyle ká kàn fi ṣe freestyle now ipe orin Loverman aka mi ní méjì àníbi márùn ni tá a bá wẹ̀ pé bóyá ara ilé fẹ́ gbọ́ àbáwọn èèyàn kan wẹ̀ pé kẹta tiẹ̀ ní Loverman yìí a fẹ́ wù a fẹ́ rí bójú ẹ̀ ṣe rí ìyẹn ló yẹ kí n mú gbẹ̀yìn ọ̀bẹ̀tẹ̀ jẹ́ kí n sá fẹ́ kó má dà pé bóyá mo miss àwọn nǹkan kan mo yẹ fẹ́ sáré má wọn yẹn ipò kẹ́ a fẹ́ gbọ́ n bọ̀ náà ti lè rí àwọn orin yìí bọ̀. ó wà ní Audiomack ṣá. ok. Audiomack all platform ṣá. ok. but Audiomack yẹn. kí lorúkọ tán máa bá pàdé ń bẹ̀. tó bá ti tẹ Loverman ó máa gbé wa tó dẹ̀ sọ title orin tó fẹ́ gbà ó máa gbé wa. ok mo ń bọ̀. ṣáínà nílùú ẹ̀ ọkọ̀ làlà Amẹ́ríkà tó fẹ́ máa ṣiṣẹ́ akátá ẹni onímọ̀ wípé Áfíríkánà ni ẹ̀mọ́ sọ́yẹ̀rì lọ́sọ̀ kó kọlà kó parí. òun náà fi ń dáṣà náà fi ń dáṣà pé ṣìkò ní fóònù ṣáínà nílùú ẹ̀ ọkọ̀ làlà Amẹ́ríkà tó fẹ́ máa ṣiṣẹ́ akátá ẹni onímọ̀ wípé Áfíríkánà ni ẹ̀mọ́ sọ́yẹ̀rì lọ́sọ̀ kó kọlà kó parí. Adódẹni táyé ń fẹ́ ojú ti rí tó. Adódẹni tá. kí ìràwọ̀ tó di ẹni tó ń nawọ́ sí lókè pé ìràwọ̀ rèé. Àwọn táwa ń. tẹ́ ẹ bá gbọ́ ìtàn ọ̀pọ̀lọpọ̀ olórin ṣèwọ́ṣèwọ́ tó wà lókè àbí ẹ ti ẹ̀já sọ generally ẹni tó bá jẹ́ entertainment industry generally.
is a journey tó jẹ́ pé ẹni tó bá ń rìn tí ò bá jẹ́ni tó ní àfaradà àbí tó ní àforírọ́ tẹ́lòmíì bá rìn dé àwọn ìpele kan àbí àwọn ibì kan á sá padà kì í ṣèrìn ọmọdé rárá. Ó ti ṣe ó ti ṣẹlẹ̀ rí pé ẹ lọ perform ẹni sùn mọ́ bọ̀ kò sẹ́ni tí ò ní nǹkan tó là kọjá ẹni tí ò bá rọ́jú nídìí ní entertainment industry generally tó o bá ti rọ́jú tó bá dé stage kan wá fẹ́ sá padà. Ó ti ṣẹlẹ̀ rí tí ẹ rìnrìn àjò kan tẹ̀ wí pé mi ì fẹ́ kọrin mọ́ láyé mi. Baba, many things. Ẹ jẹ́ ẹ fún mi lẹ́yọ kan ẹ kàn fún mi lẹ́yọ kan. Bí a ká lọ show ká la fẹ́ perform even tó máa jẹ́ ṣètò ẹ̀kọ́ máa pọ̀ wá sí gan ẹ jẹ́ ká perform DJ ní ká mú orin wá àwọn 2 mẹ́ta wọn máa perform àlọ́bá máa ní pé rárá kò sáyé mọ́ tọ́dẹ̀ pé wá síbẹ̀ tó ń ṣe pé a gbọ́ a branch wọ́n ní kò sáyé. ẹ ti come across àwọn èèyàn báyẹn rí. Sure. Nínú ìrìnàjò ẹ ti bá wọn pàdé rí. tó yẹ pé ẹ máa sọ fún mi pé mo fẹ́ perform wọ́n á dẹ̀ sọ fún mi pé jẹ́ káwọn kan kọ́kọ́ perform náà. Ó wà bẹ́ẹ̀ àti àwọn bẹ́yẹn pàdé dáadáa. Mo ń bọ̀. Who's gonna raise my dream? Oh, na. These fights cannot help us. Baby, wàá jẹ́ ká parí ẹ̀. Show me. Nọ́mbà kí lélẹ̀ nínú orin Loverman? Number 5 ṣá. Kí lorúkọ ẹ̀? Have you back. Ó yá ẹ bá mi ṣe kàrókì lé lórí ẹ bá mi máa mẹ́ kí n lè mọ̀ pé yín gangan lẹ́kọ́ fúnra yín. Olólùfẹ́ máa lọ alábẹ́gbé máa lọ ìfẹ́ ọkàn mi máa lọ. Ìfẹ́ ọkàn mi máa lọ. Oh my sexy lady, why you can't dey use me like that? Cause I no get rubber for hand, you can't dey do anyhow. Èní la rí o, kò sẹ́dá tó mọ̀ la rárá. If I no get today, baby me tomorrow go better. Baby wá jẹ́ ká parí ẹ̀, ṣó mọ̀ bó ti pẹ́ díẹ̀. Everyday ni mo ń jẹ ẹran ibà. I wanna have you back, oh. Tell your sugar daddy, wanna have you back, oh. Ẹ má lo gbogbo táìmù mi tán obìnrin náà lè máa ń kọrin fún you wanna have her back. Okay, Loverman. Baba. Loverman. Káwo nítorí àkókò tẹ́ bá rí mo ti ń lò kọjá time ṣùgbọ́n à ń try láti lo àwọn ọwọ́ kan tá a nípa agbára díẹ̀ tá a ní mo kàn fẹ́ lo time díẹ̀ pẹ̀lú yín sí. Tá a bá ní ká kà lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin àwọn olórin tó ń kọrin any genre of music ta ló máa ń inspire yín jù? All genres of music, being Fuji, being hip hop, being Apala, being anyone. Èwo lẹ wò pé tẹ́ bá yẹ pé tẹ́ bá ń gbọ́ you always been inspired. Number 1 ní àwọn tó ń kọ àpàlà. Apala kẹ. I mean olórin hip hop. Olórin hip hop tó máa ń inspire mi. No mi ẹ má ṣì mí gbọ́ ó yà mí lẹ́nu pé dárúkọ orin àpàlà ni pé olórin hip hop tó ń gbọ́ àpàlà. Mo máa ń gbọ́ àpàlà, mo máa ń gbọ́ àwọn Fuji, àwọn Barrister, mo máa ń gbọ́ gbogbo àwọn orin àwọn àgbàlagbà yẹn mo máa ń gbọ́ dáadáa. Ok ó yá láàrin wọn. So mo ok like ìjà mo báyìí láàrin àwọn àgbàlagbà yẹn. mo like Barrister. 1 mo dẹ̀ like Haruna Ṣọlá. So láàrin àwọn tó ń kọ hip hop ẹni tí mo sọ pé mo nífẹ̀ẹ́ sí jù is Barry J. Barry J torí pé ẹ like bàbá ẹ. Apart from pé mo like bàbá ẹ pattern the way tó náà ṣe máa ń kọ orin ó máa ń mọ orí mi wípé wow artist ló ń kọrin báyìí so mo really like ẹ gan. Ok 1 to 5 ẹ tò wọ́n. Barrister. ẹja kúrò lágbo àwọn àtàgbàlagbà mo fẹ́ kẹ́ ẹ tó 1 to 5 tá a bá ní láàrin àwọn tó wù yín pé bóyá kẹ́ future àbí kan future yín kẹ́ ṣàjọ ní nǹkan kan ṣe papọ̀ 1 to 5 hip hop. Number 1 Barry J. Ok. Terry Apala. Ok. Olamide Bado. Ok. Mo rò pé ẹni dárúkọ Bado ni. Olamide Bado. Ok. And then Kiss Daniel. Kiss Daniel. Kí ló dé tẹ́ ọkọ ronú kẹ́ tó dárúkọ Kiss Daniel ẹ kọ́kọ́ wò pé ta lè fix it number 4 náà. Bàbá yẹn
Highway. Oh, yeah, number 4. So Kiss Daniel, number 5. Baba, àwọn tó ṣì wà ní mind mi for now. Tẹ wò pé tí opportunity bá tiẹ̀ wà any of them tó bá ní aláyé mo gbórin ẹ mo like ẹ mo fẹ́ vibe lé lórí ṣùgbọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn. Ọlọ́run. That's good. Baba Rock, Òṣùpá don dey ìdọ̀tí Sidon B. Na who dey say we small musician? Baba Rock, Òṣùpá don dey ìdọ̀tí Sidon B. Ṣàyídá ìlàlá lálùmọ̀lẹ̀ Kórèdé. Òṣùpá don dey ìdọ̀tí Sidon B. Ṣàyídá ìlàlá lálùmọ̀lẹ̀ Kórèdé. Òṣùpá don dey ìdọ̀tí Sidon B. Ṣàyídá Òṣùpá during the 80s ọmọ ńlá. Òṣùpá don dey ìdọ̀tí Sidon B. Nítorí ìjọba àkókò ẹ jẹ́ n sáré dàbà ẹ̀ lápá bí ẹ jẹ́ n tún rìn báyìí. kò sí bó ṣe fẹ́ táyé lọ́rùn sọ́ba máa rọ́wọ́ ẹ̀ sọ́run. Nọ́mbà kílélẹ̀ nínú orin Loverman. Number 6 ní sá. Number 6. Sọ́lẹ̀ ẹnu sọ. Kílẹ̀ porúkọ ẹ̀ Ọ̀tọ̀ọ̀tọ̀. láàrin wa àbí ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan. Ọ̀tọ̀ọ̀tọ̀ nìkan. Kí ló fa ọ̀tọ̀ọ̀tọ̀? Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ń ṣẹlẹ̀ ní surroundings mi, Mo ń gbọ́ nǹkan tó ń yín. ṣẹlẹ̀ ní àyíká tí mo wà, òun ló mú mi jókòó tí mo dẹ̀ compose torí ẹ̀ pé kí n sọ kankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Bí àwọn nǹkan wò lẹ rí tó inspire tí ọ̀rọ̀ yẹn fi wá. Bí kárẹ́ nìkan tó fẹ́ ẹ̀pẹ̀ nìkan tó ṣe pé ẹni tó web sókè ó tún wá padà ń wá downfall ẹ̀. Ẹ fi ní ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni sá. Ìforin kejì la fi dá lóka, ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o. Ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé o. Purchase your tracks today. Kò sí bó ṣe fẹ́ táyé lọ́rùn o. Purchase your tracks today. Àwọn ẹlẹ́nu máa rí màá sọ ẹlẹ́nu sọ àwọn oníṣọ́ ẹlẹ́nu kókó jábẹ̀lẹ̀. Kálukú lómi ṣe tirẹ̀. Purchase your tracks. Tá a bá ń sọ̀rọ̀ nídìí iṣẹ́ orin tẹ́ ẹ yàn láàyò ẹ̀, ta ló jẹ́ first fan yín tó jẹ́ pé fan yín tó jẹ́ pé kò lè ṣaláì máa gbọ́ yín? Who are those people? Bí màmí. Dáàdi yín Yes. wọ́n fọwọ́ sí Ọlọ́run. wọ́n dẹ̀ support. Ọlọ́run 100 support. Mọ́mí ńkọ́? Mọ́mí náà support. That's good. Tó bá dé mo máa jáyé sọ̀rọ̀, máa jáyé láwáyé o. Kò sí bó ṣe fẹ́ táyé lọ́rùn o. Tó bá máa Nítorí ìjọba àkókò ẹ jẹ́ kí n round it up pàápàá. In the next, mi ìfẹ́ kó pẹ́ jù, I just think in the next 2, 3, 4, ó wá pẹ́ jù àrírí ẹ̀rọ 5 years. Where do Loverman, ibo ni Loverman ti ń wo rẹ̀? In what class of people ni Loverman ti ń rí rẹ̀? In the next 2, 3, 4, 5 years, láàárín àwọn caliber of people wo ni Loverman ti ń rí rẹ̀? Bàbá ara wọn tí mo ti ń ra mi ara wọn big man ni o. Which Àwọn tó ń means ṣe big things, big man. by then, in the next 2, 3, 4 years, Loverman should be at the top. 100. I pray so, Baba. Ó máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Inshallah, Baba. Ọ̀sàmù kì í pẹ́, èrò láforí tìrèrè, ẹ jẹ́ ká múra sí i. Winners ò kí ń quit, quitters ò kí ń win, èrò láforí tìrèrè. That is it. Múra sí i. Ara nǹkan lára tó bá sọ̀rọ̀ nípa àwọn olórin tí mo like jù. Láforí tìrèrè. Wọ́n mọ̀ kan lára olórin tí mo like jù. Yé! Mi ì sábà gbọ́ hip hop, mo máa ń gbọ́ ọ̀bẹ̀t. Mo kí Ó máa ń like kí n gbọ́ orin tó yẹ pé tí n bá jókòó bóyá mò ń ronú nǹkan kan. tọ́fì bò ló ń pẹ́. Tó yẹ pé ó máa fún mi ní nǹkan kan. Saheed Òṣùpá wà lára àwọn olórin tí mo like mo máa ń gbọ́. Ẹ gbọ́ látàárọ̀ tá a ti ń lò bí ìgbà tó yẹ pé bóyá àtijọ́ plan ibi tí n bá ti ń break in ó dẹ̀ máa fún mi ní nǹkan tí n bá fẹ́. Torí pé a ti fẹ́ close àti fẹ́ máa lọlé tough time ìwọ̀nba díẹ̀ ni kì í ṣe for life. Ẹni tí ò bá dẹ̀ lè rọ́jú faradà ó ṣeé ṣe kó má lè ṣe kíni kó má lè withstand the tough time yẹn torí tough time yẹn tó bá dé ńgbà míì ó máa ń tìyàn kúrò lójú ọ̀nà gidigidi. Is there any ṣé orin kankan wà tí Loverman ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ àbí tó jẹ́ pé ó jẹ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde? Mo ṣe lẹ́yìn tó jẹ́ tuntun tó yẹ̀ṣẹ̀ jáde. Tá a ti kà mọ́ 5 tá a kà yìí. A ti kà mọ́ number 6. Àti ok 6 la kà. Wọ́n ní Sorry. ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn. Ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní latest one. Bẹ́ẹ̀ ni sá. Ó dẹ̀ ti wà ní Audio Mac all platform ló wà. ló wà tó jẹ́ pé a lè rí bọ́m̀bẹ̀. Kẹ́ tó dìde kẹ́ tó máa lọ social media handle yìí Okay.
bá mi pè é. TikTok Okay. Loverman Good 055. Why the good? Níbo good yẹn gangan ti wá? Firstborn mi, ọmọ mi. Oh God, I'm blushing, man. You know, there's one thing I always like about people. Ìyẹn làwọn tó yẹ pé they have never once fi nǹkan kan pamọ́ nípa ara wọn. There's some people they will say because of their only fame wọ́n fẹ́ jẹ́ kinní kan, they believe pé táwọn bá ti lọ́mọ káwọn fi pamọ́ sẹ́gbẹ́ kan pé kinní kan. Mo rí pé ẹ̀yin nìkan kọ́ lẹ dá wá. Who are these? Who are them? Àbá àwọn èèyàn mi ni o, àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tó yẹ pé anywhere you go ni, wọ́n dàbí MTN ni. Ẹ sanwó. Bàbá. Ṣé ẹ gbọ́ kí n dárúkọ kankan látàárọ̀? No bàbá, ó kọ ṣé mo nǹkan tí mo lè fi package wọn nìyẹn, everywhere you go. Ọya ní kíni? Everywhere you go ni ló máa ń bá mi lọ. Irú ẹ̀ tí pa oníbẹ̀yẹ sọ́lẹ̀ kan fẹ́rẹ̀ parí ẹ̀ ni. Ṣé bẹ̀rẹ̀ báyìí ni? I know. Motivational ọ̀rọ̀ motivation. Ẹ sọ̀rọ̀ ẹ bá wọn. Ìmọ̀ràn tí mo ní fún ara àwọn tó jẹ́ incoming artist ni pé no matter what nǹkan tó bá ń face nípa nǹkan tó bá ń ṣe kó máa try láti relent kó keep going. So advice tí mo ní for everybody nìyẹn tó jẹ́ upcoming and incoming artist. Who's gonna raise my dream? Lápá bí Olúwàgbénga ọmọ máa Àjàyí. Ẹ jẹ́ mọ́ dìde kí n mọ́ lọlé ṣùgbọ́n kí n tó lọlé lẹ́ẹ̀kan sí. Loverman ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti àwọn social media handle yín. Orúkọ mi Loverman. TikTok account mi Loverman Good 055. Then Facebook Loverman Adeniran Ajibola. For Instagram Loverman Adeniran Ajibola also. Málẹ́mi gangan lọ́mọ máa Àjàyí ògidì olóníkànga àjẹpọ̀ bomi ìṣòro ẹ̀dá. Àmọ́ Alexander gangan bàbá tó bí mi lọ́mọ. Bẹ́ẹ̀ bá pè mí lÓlúwàgbénga ìmọ́lẹ̀ èdè máa dáhùn. Nítorí pé ìmọ́lẹ̀ èdè yín rèé tí ò ní fìgbà kankan wo òkun láéláé fún àbàdà. Olúwàgbénga mo dìde lápá bí mo sọ pé okay àwọn kan ti fún mi mẹ́sẹ̀ wọ́n ní mi ìpè tán. Ó yá mo dìde lápá bí mo sáyẹ̀nsì. Mo wá sọ pé ó dàbọ̀. Àtúnṣe máa gidi yẹ̀ sí o, ó lè dùn ní o. Pàṣẹ ráìdọ̀ à ń gbádùn ẹ̀ o. Ráìdọ̀